ajé tó bá ń bẹ lókun kò dé. Ìyá mi àwọn ìkọ́sí tó bá ń bẹ lọ́sà kò bọ̀. Ajé tí ń bẹ ní gúúsù, ajé tí ń bẹ láàrin wa, ajé tí ń bẹ nílà oòrùn, èyí tí ń bẹ ní ìwọ̀ oòrùn, adé àwọn àgbàre lónìí ajé rọ̀ wálé o. Ìyá mi àwọn ìkọ́sí dákun má padà sẹ́yìn o. Àbí àwọn tí ń wọ̀ ọmọ kì í gbàjọ. Ìṣẹ̀ṣe ni ohun tí a dáyébá, òun ni nǹkan tí a bá àwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe. Ìṣẹ̀ṣe gọ́gọ́gọ́gọ́ òun ni orísun àwa ọmọ Yorùbá. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Ìṣẹ̀ṣe ò ṣe nǹkan tá lè kó dànù. Yálà bóyá torí a ti gba ẹ̀sìn Kìrìsìtẹ́nì tàbí a ti gba ẹ̀sìn Mùsùlùmí, ìṣẹ̀ṣe ò ṣe gbàgbé kó dẹ̀ ṣe kó dànù. Kàbá máa so àpò ìyàkọ́. Ìṣẹ̀ṣe is a very good religion and I will advise everybody to embrace it. Mo ṣe bá gbogbo ẹ̀yin àbíyè tẹ́ wà lápèrè, ìbá gbogbo ẹ̀yin olúwo, ibẹ̀ yín àpènà, ìbá gbogbo ẹ̀yin lóyè lóyè nínú awo, ìbá jó gbúgbúlùsọ olùsọ bòjì, ìbá jáná mọ́ná jáná gbọ́dọ̀ bàtà ṣe ẹ̀ṣẹ̀, ìbá olókùn ìbá ọlọ́sà. Mo ṣe bá alálẹ̀ ìlú Alákùkọ. Ìtafẹ́ ṣe lẹ́nu kọjọ kọ́ má jẹ́ kó wù wá. Gbogbo ẹ̀yin màámi tẹ́ wà lápẹ̀rẹ̀ ni mo ṣe bá yín pátápátá. Mi ò fojú dayé o. Ọmọ yín ni mo jẹ́. Ìtafẹ́ ṣe lẹ́nu ẹ má jẹ́ kó wù wá. Ẹ̀yin lẹ ní iṣu sísun kì í wọ̀n bẹ́ẹ̀. Ìtafẹ́ ṣe lẹ́nu ẹjọ́ ẹ má jẹ́ kó wù wá. Ọmọdé wọ òfẹ́ bọ́ọ̀rù à ń pa ni. Ìtafẹ́ ṣe lẹ́nu kẹ̀kẹ́ kó tù kó bà. Gbogbo àwọn ọmọ lájẹ pátápátá nítorí pé àwa bọ ajé ní ìlú Alákùkọ kọ́ má gbàjẹ́ wa sílẹ̀ o. Ohun tó ń dùn wá nínú kó má bà wá nínú jẹ́. Ajé òkúkú nítorí olùsọ bòjì. Ajé ìwọ̀làdí pé ìwọ̀làdí kẹ́ ìwọ̀làdí ní oṣù gbogbo. Ajé o ajé owó owó. tó fẹ́ yàgbàgbà tẹ wà lápèrè. Níbi kan wá ní àwọ̀ àṣù àwọ̀ àjọ oko pẹ̀ntùká ọmọ aráyè ò ní sọ fún wa láàrin. Ìwọ Alákùkọ kò ní tú kò ní fẹ́ tú. Ẹyẹ òjò ò ní fọ o. Nígbà tó bá tó àkókò kí ọba wa gbadé ojú gbogbo ló máa wà bí. Wọn ò ní gbadé yẹn lẹ́yìn wa. Ṣùgbọ́n tó bá ní wọn ò ní gbé bẹ̀ wọ́n á gbà lẹ́yìn wa.
tú rẹ níbẹ̀ bá dìgbà ọmọ kò ní jèrè kan tó bá kábíyèsí sà wà ń bẹ̀ yóò ní tibẹ̀ kúrò o. àwọn ìgbà túbọ̀ wọ́n ní ìlú òtún tóbi títí kápá òrùn máta kábíyèsí apáyá pa aṣọ wà ń bẹ̀ yóò ní tibẹ̀ kúrò o. mo fẹ́ yín àti abayín fẹ́ gbogbo iṣẹ́ ẹ̀kọ́ àwọn tó sílẹ̀ kan tó ìwà abayín kọ̀ a ní ẹni ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀lẹ̀ a ní ẹni ẹyin a ní ẹni omi níbì kan wọn máa pè ní òkúròrò omi àlẹ́ nífẹ̀ẹ́ a ní ẹni ọtí níbì kan wọn máa pè ní màràyá kárakú máyà gbogbo wa a ní ẹni obì níbì kan wọn máa pè ní àpàlà obì níbi kú obì níbi àrùn gbogbo ẹjọ́ òfò tó wà láàrin wa obì yá bì dànù a ní ẹni orógbó ní ibì kan a máa pè ní ògbó gbogbo ala máa gbó la máa tọ́ kìtìdọ́rọ̀ wa ní kọjú gbogbo wa báyìí a ní ẹni ẹyẹ ilé funfun báláwú. nǹkan tájé ń jẹ pọ̀ gan nǹkan tó dẹ̀ ń jẹ kò fi nìyàn lára rárá ajé a máa gba omi a máa gba ọtí ajé a máa gbẹlẹ́dẹ̀ a máa jẹyẹ ẹtù a máa jẹyẹ ilé ajé a máa jọ fún lójú a máa jọ gẹ̀dẹ̀ ajé a máa gba oyin a máa ń fún ajé ní ìgbín tó bá dé oríta kan à á fún ajé ní òrí tó bá tún dé oríta kan à á tún fún níyọ̀ oúnjẹ tí ajé ń jẹ pọ̀ nǹkan kan ṣoṣo tó jẹ́ èèwọ̀ fún ajé màá sọ pé méjì àkọ́kọ́ ná tó bá fẹ́ gbé ajé dání inú ẹ gbúdọ̀ mọ̀ kó jẹ́ olóòótọ́ ìkejì ajé ò ń jẹ epo tàbí ata. káyé wá tù kó bà ká má jẹ yé ìlera á ní ẹni ẹyẹ tù kí ara kó tù wá má jẹ ayé ìlera ajé o a ní ẹni sísè a ní ẹni tútù kó wá ṣàánú fún wa báyìí ajé olókun o. ajé ògúngúrú sí ojú sọ́bọ̀dí mo kọ́ ọ́nà àwọn afúgbó. ajé olókun sẹ̀mí adé àpè ẹni fúnkú àpè fáwọn. ajé òun náà là ń pè ní owó kò sẹ́ni tí ò fẹ́ ajé kò sẹ́ni tí ò nílò ajé ajé jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì ó dẹ̀ jẹ́ òòṣà kan tó jẹ́ wípé tẹ́ bá ti pè lọ́wọ́ kan bóyá kẹ́ ṣe pé á dá yín lóhùn ọmọdé nílò ajé àgbàlagbà nílò ajé pásítọ̀ imam babaláwo àti adáhunṣe tó fi lọ dórí gbogbo àwọn òrìṣà pátápátápátá ló nílò ajé so ajé jẹ́ nǹkan pàtàkì. ajé ọba Gbeleyi kó wá tù kó wá bà fún wa o ajé oúnjẹ la fún ẹ báyìí má gbé oúnjẹ lẹ́nu wa o tábà ṣe ń jẹun má kó gbòdì lára wa má jẹ́ kó pa wá lórí ọ̀gẹ̀dẹ̀ mi náà la mú wá fún ìwà ajé ọba Gbeleyi báyìí kó jẹ́ ká ra jẹ ọba Gbeleyi báyìí kó má jáyé ìnira o gbogbo ata wà níbí náà ká má jáyé ìnira ká má ṣe tẹ̀lé lẹ́nu báyìí wọ́n ní lódìdí báyìí lórúkọ máa ń fi ìdùtọ̀rọ̀ sórí ọ̀nà odindi oore la bèrè ìwà ajé ọba Gbeleyi báyìí ìtàṣe lọ́dún yìí má jẹ́ kó mú wa o oore odindi la fẹ́ kó wá ṣe fún wa a fẹ́ kó dúró nígbà tó bá kọdún kan wọ́n níjọ́ tí onígbó bá mú gbóni gbó ń pa kó bá fún wa báyìí bí tètè ní ọ̀run kó má pè wá a má kọjú kú o wà ń bẹ̀ wò gbúdọ̀ tilẹ̀ fún wa báyìí. ìṣẹ̀ṣe làgbà lóòótọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní kinní kan ni adìẹ ti ń jẹ kí gbàdó tó dáyé àmọ́ nítorí wípé a ti ajohùngbé ló jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ọ̀tọ̀ ní ìṣẹ̀ṣe ọ̀tọ̀ ní àṣà àtàṣà àti ìṣẹ̀ṣe ohun ìṣẹ̀dálẹ̀ adúláwọ̀ ni ọpẹ́ ní fún Olódùmarè wípé a tún rí ọjọ́ òní láyọ̀ àádẹ́ máa ṣe nígbànígbà ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn àgbàlagbà nínú ìlú yìí tó jẹ́ kí ìṣẹ̀ṣe ní ìkó wá sí ìmúṣẹ amúkíní wá sí ọ̀dọ̀ ọba Gbeleyi ti ìlú Alákùkọ àwọn náà pẹ́ láṣẹ wọn á jèrè àṣẹ o ìlú yìí ò ní tú kò ní dàrú ẹyẹ ọ̀ràn ní fọhùn bẹ́ẹ̀ o èyí tí mo wí lónìí larò rọ̀ mọ́. Àbọ̀rẹ̀ ará àdúgbò àbọ̀rẹ̀ o.
ọdún ìṣẹ̀ṣe wọ́n máa ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá lọ́dọọdún là ń ṣe nínú àgbàlá ọba Adesola Gbeleyi bá ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn. Ìṣẹ̀ṣe jẹ́ àṣà ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó wá ṣe tọdún ìkọlọ̀ ń jẹ́ ká ṣe tó ń bọ̀ láyọ̀ àtàlàfíà ká má pẹ̀dí o ọba wa náà kí nǹkan kan máa ṣe kájọ lájọṣe pẹ́pẹ́pẹ́pẹ́ kẹ́mi ẹ̀gùn kó fọwọ́ fáwú kó fèrègì jóbi ẹṣin ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́pẹ́ adé ìdùnnú adé ayọ̀ ni kó ṣe ọjọ́ adé ọba wa fún wa báyìí o kí nǹkan má ṣe wá kó má ṣe àwọn ẹbí náà gbogbo àwọn tó ń gbárùkù ti ọba wa báyìí kí nǹkan kan má ṣe wọn o. My name is High Chief Akushinya Watawan, Chief of Staff, Ojokoro Community Kingdom. We have a title members here. We have Eze, Igbo Ojokoro, which is by my side. We are here to celebrate with Kabiesi for the festival of this year. We in Igbo, because we love Kabiesi and he loves us. So we came today to celebrate with him. So it is a thing of joy in Igbo community, in Alakuko. Kabiesi to be is a nice person and is somebody that is humble. If he's not humble, we cannot come here.
ṣọ̀jẹ̀ ó ṣáwó eré ọ̀tá lára rẹ̀. ọkọ̀mọdé wọn dà sí gbalẹ̀. ó ṣọ̀jẹ̀ ó ṣáwó eré ọ̀tá lára rẹ̀. ayọ̀lẹ̀ ó ṣọ̀jẹ̀ ó ṣáwó eré ọ̀tá lára rẹ̀. ọba lọ́láyé ó ṣọ̀jẹ̀ ó ṣáwó eré ọ̀tá lára rẹ̀. ọkọ̀mọdé wọn dà sí gbalẹ̀. ó ṣọ̀jẹ̀ ó ṣáwó eré ọ̀tá lára Èmi ò tètè mọ̀ pé mi lè lẹ̀. Èmi ò tètè mọ̀ pé mi lè lẹ̀ kú mo rẹ́kù lọ́jà àwọn òbí. Ọjọ́ ọdún mọ̀ àwọn òye ọba olóyè yìí ọjọ́ ọdún mọ̀ àwọn òye. Àtẹ̀lẹ̀lẹ̀ lọ́kùn mọ̀ nà. Àtẹ̀lẹ̀ mọ̀ nà mí ọjọ́ ọdún mọ̀ àwọn òye. Àtẹ̀lẹ̀lẹ̀ lọ́kùn mọ̀ nà. Àtẹ̀lẹ̀lẹ̀ lọ́kùn mọ̀ nà mí ọjọ́ ọdún mọ̀ àwọn òye. Yeah. Ọdún ìṣẹ̀ṣe tá a wá ń ṣe yìí throughout Nigeria ni o lọ́dún ìṣẹ̀ṣe yìí àwa mọ̀ ṣe àpẹ́láṣẹ ọba wa tòbí náà adórí ìtẹ̀ ọkùn abalẹ̀ tó bá dórí ìtẹ̀ tán ikú tó yá ò ní pa nǹkan ò ní ṣàwọn ọmọ ẹ̀ a máa lọ rí a máa bọ̀ re a wá tu àbá Folúṣọlá ọmọ Gbeleyi bámọ̀ bá ti jọba yìí ló máa jáde lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ ìlú Alákùkọ ò ní bàjẹ́ àtúbọ̀ máa pọ̀ sí ni a ní pẹ̀dí o ojú ò ní tì wá o àtúbọ̀ máa gbèrú sí o a ní wára wa tí o a rí bí àṣẹ bẹ́ẹ̀ o. Gbeleyi ìgbìmọ̀ yìí kọ̀ lọ. Gbeleyi ìgbìmọ̀ yìí jà.
abẹ yìí arọ yìí àfi gbárùmọ̀lẹ̀ àfi bẹ gbogbo yìí ẹ jẹ́ ká padà sí ní ìṣẹ̀ṣe èèyàn mi ṣẹ̀ṣẹ̀ṣe kí rárùn owó èèyàn dẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ṣe kábùrú àkàn bó bá fi inú mímọ́ ṣe o ọlọ́run á wà pẹ̀lú gbogbo àwọn àti sọdún ọdún yìí á ṣe tẹ̀mí owó tẹ̀mọ́ wọ́n tó wọ́n fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹbí Gbeleyi Oba-Elect Alakuko lágbára ọlọ́run adé yìí ń bọ̀ rí ojú gbogbo ló máa ṣe bádé ọ̀hún bá dé tó bá dórí ìṣọlá kò ní fọ́ lórí kò ní gbadé ká débi rú kò ní gbadé ká bàálù jẹ́ ìlú Alákùkọ á máa gbìjọ owó á máa gbìjọ ọmọ á máa gbìjọ àlàáfíà aboyún ilé á máa bí wẹ́rẹ́ àgbọn ilé á máa tọwọ́ làbòsù ẹni ìṣòwò á máa jèrè ẹ̀mí gúgù á jẹ́ tiwa.
ọdún méjì àti méjì lónìí o bóyá kò lọ yá mi sí kó dé mẹ́rin ó ti pé ó ti yẹ ó ti sáré.